Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèní wọ́n ní ọ̀rọ̀ ìyálájé tí wọ́n lọ sọ́dọ̀ Queen Naomi pẹ̀lú àwọn èèyàn ní ilé Ifẹ̀ tán lọ bẹ Queen Naomi lórí ọ̀rọ̀ ilẹ̀ èyí tí wọ́n fi ń ṣe farm. Ó ní a tún fẹ́ sọ, a tún máa padà sẹ́yìn àti mú gist wá fún yín rí. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ bẹ̀ Queen Naomi, wọ́n ní Queen Naomi ò sọ̀rọ̀, wọ́n ní ṣùgbọ́n Queen Naomi gbégbèsẹ̀ lórí ẹ̀ láti sọ fún kábíyèsí pé kí wọ́n jẹ́ kí obìnrin yìí kí ó kó àwọn èrè oko ẹ̀. Tó bá kó èrè oko ẹ̀ tán, kábíyèsí lè gbé ìgbésẹ̀ tán fẹ́ gbé torí kábíyèsí ní pé kó kúrò lórí fáàmì yẹn, àwọn fẹ́ lo fáàmì yẹn. Ẹ̀yin èèyàn lé nítorí pé kí ni, nítorí pé wọ́n ní ìyálájé ní í ṣe pẹ̀lú bí Queen Naomi ṣe kúrò nínú palace, pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ ni. Ẹ̀yin èèyàn lé wọ́n ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, wọ́n dẹ̀ ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀bi ẹ̀ àtẹ̀ṣẹ̀ ẹ̀ kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀. Ṣùgbọ́n ìta wa mú wá fún yín ni pé lẹ́yìn ìgbà yẹn wọ́n ní ìyálájé dúpẹ́ lọ́wọ́ Queen Naomi torí kábíyèsí ní kó máa lo ilẹ̀ yẹn lọ títí wọ́n á fi kó èrè oko wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi pé Queen Naomi jẹ́ èèyàn Ọlọ́run, Queen Naomi dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé inú wọn ó plain sí èèyàn. Wọ́n ṣe àdúrà fún Queen Naomi wípé Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi. Ẹ̀yin èèyàn lé nǹkan kékeré bíntín níwájú Queen Naomi. Ṣùgbọ́n ìgbà tí wọ́n bẹ Queen Naomi, iwájú kábíyèsí náà wọ́n ti ń bẹ Queen Naomi wípé kábíyèsí kán bá wọn dúpẹ́ lọ́wọ́ Queen Naomi nítorí pé tó bá ṣẹlòmíì, nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní ever gbà kí kábíyèsí yọ̀ǹda fáàmì yẹn, ilẹ̀ yẹn fáwọn láti fi ṣe farm. Wípé ṣùgbọ́n bí inú Queen Naomi ṣe rí, wípé ṣe ni inú wọn dàbí inú angel tí wọn kì í fi èèyàn sínú. Lóòótọ́ gbogbo ìwà táwọn wù àwọn ò mọ̀ọ́mọ̀ wù. Wọ́n ní nǹkan tí ìyálájé sọ nìyẹn allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní àwọn ò mọ̀ọ́mọ̀ wù wípé kì í ṣe pé intentionally làwọn wù ìwà yẹn. Bó tiẹ̀ jẹ́ intentionally nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Èèyàn dẹ̀ ní láti move forward. Queen Naomi ti dáríjì yín, wọ́n dẹ̀ ti move forward because tí wọ́n bá move forward tí wọ́n dáríjì yín, onígbàgbọ́ ni wọ́n. Ọlọ́run ní ẹ dáríjì àwọn ènìyàn, tí ẹ bá fẹ́ kèmi náà dáríjì yín, àwọn náà ti dáríjì yín. So right now èyí tá à ń gbọ́ yìí ó tún kan wá lóminú o. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní ìyálájé. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ Queen Naomi tán kí wọ́n dẹ̀ máa lọ, kí wọ́n já mi lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní bí ìyálájé ṣe bẹ́ speaker nìyẹn o, tán ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí wípé ṣe ni wọ́n mú DNA Tádéníkáwò lọ sí òkè òkun tí wọ́n lọ ṣe DNA wípé wọ́n fẹ́ mọ̀ bóyá ọmọ kábíyèsí òun ni Tádéníkáwò, ṣùgbọ́n wọ́n ní ìtìjú ni wọ́n bá bọ̀ o. Wọ́n ní 100% ẹ̀jẹ̀ kábíyèsí àti ẹ̀jẹ̀ Tádéníkáwò fi bára mu. Wọ́n ní ọwọ́ wọn bá bọ́. Ẹ̀yin èèyàn lé
allegedly nǹkan tá a gbọ́ nìyẹn tó ń lọ lórí social media. Nǹkan tí ò yé mi ó pọ̀ gan. Ṣé èèyàn tí ẹ gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ ṣe DNA tẹ́ bá rí Tádéníkáwò àti Kábíyèsí? In fact, ṣe ló dàbí ìgbà tí Kábíyèsí pọ̀ ọmọ yẹn lẹ́nu báyìí. Kò sí nǹkan kan tí ojú Tádéníkáwò fi yàtọ̀. Èjì Kábíyèsí ó wà lẹ́nu ọmọ yẹn. Kò sí nǹkan tí ojú Tádéníkáwò fi yàtọ̀ sí Kábíyèsí. They are like identical twins. Ọmọ yẹn ò tí dàgbà ní, tó bá dàgbà ẹ máa rè pé Kábíyèsí ni. Ẹ̀yin wá lọ mú DNA ọmọ yẹn. Abájọ tí Queen Naomi ò fẹ́ kẹ́ ẹ fọwọ́ kan ọmọ yẹn. Ìwà tẹ́ ẹ wù yìí ò dáa o. Ìwà tẹ́ ẹ wù ò dáa rárá. Ẹ wo bí àṣírí ṣe tú. Ṣé ẹ wò pé gbogbo nǹkan tí èèyàn ń bò láyé yìí, ẹ rè pé èèyàn lè bò títí ayé ni? Wọ́n ní ìgbà tí àwọn yèyé mẹ́ta gbọ́ ọ̀rọ̀ yìí, tí ó ti hàn sí wọn pé ìyálájé ti sọ, wọ́n ní ṣe ni wọ́n sọ pé ṣé wọ́n tún fẹ́ máa dájà sílẹ̀ láàrin àwọn ni, gbogbo nǹkan tó ti parí, wọ́n tún fẹ́ máa tú síta, wípé kò yẹ kí ìyálájé sọ nǹkan tó ń sọ. Lóòótọ́ ọ̀rọ̀ tí ò yẹ kán sọ ni, ṣùgbọ́n ẹ mọ̀ bóyá ẹ̀mí Ọlọ́run ló ti ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ìyálájé. Tí ò bá ń ṣe ẹ̀mí Ọlọ́run ló ti jáde lẹ́nu ìyálájé, báwo ni Queen Naomi ṣe fẹ́ mọ̀? Nǹkan tẹ́ ẹ ṣe ò dáa. Láìsẹ́ pé Kábíyèsí ló ní kẹ́ ẹ ṣe, láìsẹ́ pé ìyá ọmọ ló ní kẹ́ ẹ ṣe, ẹ wá gbẹ̀yìn wọn, ẹ wá lọ ṣe. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o, pẹ̀lú gbogbo àwọn ìwà tẹ́ ẹ ń wù yìí. Ẹ wò ó, gbogbo nǹkan tó ti kọjá ó ti kọjá lọ. Gbogbo àwọn ìwà tẹ́ ẹ ti wù, ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ pé ẹ ní ṣe mọ́ láíláí. Téèyàn bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, èèyàn tún padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún Queen Naomi inú palace ó ti tó gẹ́. Dìwọ́ ẹ̀bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ ní ìsìn tẹ́ ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ kó mọ bẹ́ẹ̀. Ẹ má tún ṣe nǹkan burúkú fún Queen Naomi mọ́, because woman yìí, ẹ wò ní ìsìn, ó difficult fún woman yìí láti trust yín. Èmi ò dẹ̀ blame yín. Mi ò blame Queen Naomi. Nítorí pé wọ́n ní pé ẹni tí àrá bá tojú ẹ̀ṣọ́ ni kò ní bá wọn bú ọba kòso. Nígbà tí èèyàn rí nǹkan ìyanu báyẹn nínú pálàsì, tí ẹ fi ojú wọn àti mú wọn tẹ́ fi fọn fèrè, ẹ wá fẹ́ kán máa ṣó ìfẹ́ sí, yóò máa take time. Ẹ̀yin gangan lẹ ní láti máa ṣó ìfẹ́ sí Queen Naomi. Kẹ́ jẹ́ kó mọ̀ pé ẹ ń ṣe bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ mọ́. Nǹkan tí Kábíyèsí náà dẹ̀ sọ fún yín nìyẹn pé kò easy, àwọn ìwà tẹ́ ẹ ti wù sí obìnrin yóò lè gbàgbé bò, kò lè tán nínú ẹ̀, kò lè tán nínú wọn. Wọ́n kàn máa gbàgbé ni pé ó ti ṣẹlẹ̀, but wọ́n máa caution ara wọn. Kírú mistake tún má ṣẹlẹ̀. Ìgbà tá a gbọ́ gist ó yà wá lẹ́nu o, ẹ̀yin aráalé. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á ṣàánú fún Kábíyèsí àti Queen Naomi o. Gbogbo nǹkan tó ń jà ràn-ìràn, gbogbo ẹ̀ máa tán lẹ̀. Ọlọ́run á bá wa dẹ̀mú Queen Naomi padà wá sínú palace yẹn láyọ̀ àtàlàáfíà. Gist tá a gbọ́ nìta ní ká mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, a dúpẹ́ fún gbogbo ìfẹ́ tẹ́ ní sí channel yìí. A dúpẹ́ nítorí pé ẹ fi wá sílẹ̀ ní ìgbà kankan. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. Ọ̀nà yín ò ní dojúrú o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Gbogbo ẹ̀yin old subscribers, mo kí yín, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin new subscribers tẹ́ ṣe darapọ̀ mọ́ channel wa, ẹ ṣé, mo dúpẹ́. Ọlá Ọlọ́run kò ní padà nínú ayé yín o. Please share this video, like and subscribe. God bless you all.